kó tó di pé akíkábíyèsí aláìlú àkíwádà àkọ́kọ́ wa. Bẹ́ẹ̀ kí n rọ̀ wá wípé ohun tó lè jẹ́ kí ètò yìí yá ni wípé kí a ṣe tó yẹ lásìkò tó yẹ ká ṣe é kó má di pé wá sí ẹ̀rọ àpè wá rọ̀ wá tún wá lè kó lè yá. Ẹlẹ́kejì ni wípé kí àwọn afẹ́ra wa kí á ti gbáradì bí wọ́n bá ṣe wípé wá nítorí pé a fi tóbi létí wípé a tún ní àwọn ètò ní ìlànà adétọ̀nà ṣe gbá àwọn ètò tó ní sákòlò ìjọba. Ó ṣe é ṣe kí àwọn kábíyèsí wọlé kí wọ́n lu àsìkò tó pọ̀ pẹ̀lú wa kápẹ́ dáàbò bá fi bínú ẹni tá a bá ti ẹ̀rí léèdì tó bá já ìjọba rẹ̀ bọ̀ ó láti jẹ́ kó fi sọ́kọ̀ àdìgbàdì rẹ̀. Ẹjọ́ tí kábíyèsí bá ti wọlé gbogbo wa pátá ẹ̀ka wà lórí ìdúró láti kí kábíyèsí. Ọba aláṣẹ tuntun ọba tuntun ọba yẹlẹ tuntun ọba tuntun ilé fọpá pé ọba aláṣẹ ilé fọpá pé ọba aláṣẹ ọba tuntun bí àdúrà. Lọ́pọ̀ lẹ́yìn pẹ́pẹ́ lọ́nà rẹ̀ méjì báyìí lọ́pọ̀ mọ́tò. Kábíyèsí ló tó ní ká kọ́ ọ́ ní gbogbo ọ̀nà. Ìṣẹ̀yà ọ̀yọ́mọ̀ọ́kọ̀ ẹ̀sẹ̀ kiri iṣẹ́ fún wa láti ṣe. Ọmọ rere kìí ṣàṣẹ, ọmọ òkú kìí sọlẹ̀. Ẹ̀bẹ̀rẹ̀ bẹ̀rù Olúwa bẹ̀ fún wa ẹ̀jẹ̀ra ọ̀ṣẹ́ o. Ìṣẹ̀yà ìṣẹ̀. Ẹni ọ̀lọ́lá tí mo kọ́kọ́ rí ẹ̀ka máa tẹ́sẹ̀ bí ìkọ̀ọ̀kọ́. Orí ètò ayé. Ọmọ ọlọ́mọ bá rọlẹ́ ọmọ láti ohun ẹ̀ṣọ́. Èmi àdúgbò ọ̀rẹ́ bàbá láyé mi. Olùgbé ọ̀rẹ́ rẹ̀ o. Ọlọ́run ìmọ̀dúgbẹ́ ọ̀rẹ́ rẹ̀ o. Ìmọ̀dúgbẹ́ ọ̀rẹ́ rẹ̀ o. Ọlọ́run ìmọ̀dúgbẹ́ ọ̀rẹ́ rẹ̀ o. Wọ́n lànà ọlá kàn yín, àlàáfíà ni wọ́n yín. Yíyọ̀ lè léèyàn bá sílẹ̀, ó gbà fíyàn sí ogun ní. Léèdì kẹ́bí ẹgbọ́n wa gbọ́ àná, wọ́n máa gbọ́ lágbà tí ní sáìdà fi
Ìyá àmọ́rí o. Ìyá àmọ́rí o. Ìgbà náà wá jẹ oyè yìí. Àtúbọ̀ mọ̀ sí dáadáa o. Pín nínú ológun jí àìfọ́kù ọ̀rọ̀ ẹ̀yẹ lẹ́rù. Potentials causes as feeling back. That is, following what the Lord do or mind to do at all times. Otuba Olugberu Adebere integrity, health, in professionalism and social development is the reason he remains the truly immutable of the children. He is from his father, Hassan Adeson Oludu. His father was a civil servant under public works department in the cell near Ogubosh, while his mother was a trader in Scotland. His father was from this Baba Gunwa of Ilodo. Baba Gunwa of Ilodo. Jago. Presenting of honor. Ẹni ṣílò, nípa ṣílò, ṣe rí ọ̀pá ìwé signify authority. Ẹ gbọ́dọ̀ bínú kẹfì bínú kẹfì sọ̀rọ̀ síyàn. Fèlísì, àdúrà ní wọn ṣe. Abalẹ̀ àṣeṣe èyí bá ti ṣe ẹ̀rọ ọ̀gbọ̀n. Àmín. Your Royal Highness. Oríire bẹ́ẹ̀ tí ire bẹ́ẹ̀ lásọ̀rọ̀ adarí kọ́ wáyọ̀ nípínlẹ̀ kọ̀ọ̀kan wà. Olórí kábíyèsí ọba nínú ìlú.